wa àwọn àfa àwọn méjèèjì tí ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ wọn Olúwa kó fún alábàárìkà wọn àmín Olúwa kó fún alábàárìkà àmín àfa àwọn àgbà bàbá wa làwọn gbọ́dọ̀ pè wọn Muhammad Kamaluddin Al-Adabi radiyallahu ta'ala bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilori radiyallahu ta'ala anhu. àbá méjì yẹn ni a fẹ́ sọ̀rọ̀ wọn àwọn bàbá méjì gbogbo ẹni tí kò bá máa fi àlùbáríkà wọn tọrọ olórí ibú ni èmi ò ní jíjọ kan ayé kì í má ṣàdúrà fún àwọn méjèèjì àmọ́ kò sí sẹ́tímẹ́ǹtì lérí pé ntàlájẹ́ àgbà òwí kí ntàlájẹ́ àgbà wí ntí Sheikh Adam òwí kí ní Sheikh Adam wí ọ̀rọ̀ kan ti ń jà lọ bẹ̀tí bí bàbá ti sọ ọ́ kọ́ èmi wà ń bẹ̀ wàláhi wal Qur'an al-azim mo wà ń bẹ̀ mo drive àwọn yẹn lọ kọ́ bá ń play ọ̀rọ̀ yẹn ná. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tí bàbá sọ mo wà ń bẹ̀ ní 1982 mo wà ní Markaz níjọ́ tí àlífà bàbá wa Sofiyullah Kamaluddin Kamaluddin njọ́ àti bàbá wa Sheikh Abdulrahman Salahuddin Ila al-Murshid al-Am li Jama'at al-Ansar al-Islam rahimahullah wallahi wal Qur'an al-azim wà nù ọgbà Markaz níjọ́ tí wọ́n mú invitation wá fún Sheikh Adam kọ́dà ìdára tí Sheikh Adam lò yàrá karùn-ún òkè ni wọ́n tún ṣe fún wúlátà òjì lọ́dún náà tí wọ́n fi mú invitation náà wá wallahi ta'ala ọlọ́run tó fi mí ṣe kò ń gẹ́ mo tún wá wà ń bẹ̀ àfàṣẹ tí ọ̀gbọ́ níjọ́ tí àmàbá tún wá ń ṣe wòlímà fún gbogbo àwọn ọmọ mímà fi bàbá wa Ọláyíwọlá mímà fi bàbá wa Sultan Kamaluddin mímà fi àwọn àlífà àwọn ulàfà àwọn bàbá wa tí wọ́n ṣe ìyàwó fún yẹn mo dráìfù àwọn márùn lọ síbẹ̀ níjọ́ náà lọ́hùn mo dúró síbi tí spíkà wà mo dráìfù bàbá mi Muhammadu Laminu lè márùn lọ bàbá wa Isahaka Amura bàbá wa Ali Tẹlẹfun Alhaji Abdulrauf Owoya gbogbo wọn ti wà wájú Ọlọ́run mo já wọn níwájú ilé Sheikh Kamal báyìí mo lọ páàkì sọmọdá mo tún wá dé Markaz padà nítorí mo sáré wálé ni bàbá tún wá ní kí wọ́n play kẹsẹ̀tì yẹn nínú mọ́sálásí fún wa walanatullahi ala al-kadhibin waramatullahi ala sọ wọ́n jẹ́ pé òótọ́ ní tí ń sọ yìí bàbá ní kí wọ́n tún play rẹ̀ ọ̀rọ̀ tí bàbá sọ bàbá làwọn máa pìtà nábì náà Alhaji ò ní bínú wípé òde ọmọ àwọn ní ti ń pìtà àwọn wọn ò lémi ọmọ rẹ̀ òde ọmọ àwọn ní ti ń pìtà Alhaji ò ní bínú kó de ọmọ àwọn ní ti ń pìtà àwọn ń ṣiṣẹ́ òkú ádámù nínú. ó tó báyìí ntí mo fẹ́ fi nílẹ̀ náà ni pé bàbá wa Sheikh Kamaluddin ò ní bínú kó de ọmọ àwọn ní ti ń pìtà àwọn ntí wọ́n wínú ẹ máa jẹ́ ká ṣe lápsù ìfẹ́ ó dára púpọ̀ ká má fìfẹ́ ẹnìkan lábùkù àní fìfẹ́ Sheikh Kamal ká fi kan Sheikh Adam lábùkù àní fìfẹ́ Sheikh Adam ká fẹ́ràn Sheikh Adam ká fi kan Sheikh Kamal lábùkù ọlọ́run kọ́ kẹ́ Ndalima ní gbọdọ̀ fún Ndalima ní ọ́ Abdulkadir àfa àkọsímù ẹ̀gbọ́n Professor Alilu Mbẹ́láyé nìsín wọn ẹ lọ sàdúrà ẹ mú tẹsíwá ẹ máa ṣe àdúrà ẹ máa kéyà sí báwọn afáàyàn bí gbólóhùn àṣọ bá wà láàrin ọkọ lọ́wọ́ parí ẹ ẹ̀yin lẹ ká àgbákò bẹ bí erin méjì bá ń jà kókó tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ ní ọ̀sà àgbákò rẹ ẹ lọ bẹ láwọn kọ́lọ́n kọ́ parí ẹ wallahi tallahi wọn ni Sheikh Adam Sheikh Kamaluddin wọn ni waliyullah Sheikh Adam waliyullah kò kéré lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ yẹn ni èmi fẹ́ yẹn máa ìtìrọ́ọ̀fì bí anna asadal wa isini sabakul gayat wasoibul ayat fatikul lisan jeri'ul jinan ọmọ ya mi Abdulwasi Atayese òun náà jẹ́ sínú ọ̀fẹ́ náà pẹ̀lú jẹ́wọ́ mi ní gbogbo ìgbà ipe ọmọ ya mi Abdulwasi Atayese sabakul gayat wasoibul ayat níbi wáàsí níbi ìmà fatikul lisan ẹnu rẹ̀ dá jeri'ul jinan ọláyà àmọ́ ntí bàbá wí òun náà lẹ́gbọ́ yìí original kẹsàtì náà ń bẹ ní ọ̀dọ̀ mi mo bọ̀dọ̀ bí tẹ́ ti ríra tí ò ní lábùsù kankan nínú tí ò ní ha mo ní lọ́dọ̀ mo fún gbogbo èèyàn mo mú lọ Saudi mo gbọ́ ní idamarat ní Sokirul Jasira wallahi wal Qur'an idamarat mo wá gbọ́ ní idamarat pẹ̀lú fámìlì mi ní Raibax àfa wa mudiru wa nílé kéwù Sheikh Abdulrahim àfa wa Káyọ̀dé Mustapha Amin ọlọ́njẹ́ kárí wọn pẹ́ àwọn náà ní kẹsẹ̀tì náà rọ́dọ̀ àjọ tó máa gbọ́ pẹ̀lú Idris Madele ìmáàmù Idris Madele ìmáàmù bùnú ìmáàmù Idris Madele Alhaji Kẹ́hìndé Madele àtúnjọ máa gbọ́ Alhaji ò ní bínú
ipe ìpàtàn òun lóde ọmọ àwọn aláàjì ò ní bínú pé ìpàtàn. ọwọ́ abẹ́ẹ̀nù tí wọ́n ń wínú ẹ má wàá fi pé ẹ fi láti tàbùkù ẹnìkan bàbá yóò ṣe tàbùkù ọ̀rọ̀ tèmi nìyẹn Sheikh Kamaluddin ẹ wo ní tí Sheikh Adam sọ gbogbo ẹni tí ń bá tún bú Sheikh Kamal nínú ọmọ Markaz abọ́mọdéke wumi abọ́kọ́mọ Markaz perfectly ó fẹ́ bà sí ara rẹ̀ jẹ́ kì í ṣe Sheikh Adam ló fẹ́ bàjẹ́ torí Sheikh Adam sọ̀rọ̀ kọ́dà nígbà tẹ́lómi tún fẹ́ bèèbú ọ̀nà Sheikh Adam kọ́ pé wọ́n ní ìjọba tó zaman kí ló lè ń bì yín Sheikh Adam ní lidhalika laqabahu Ibrahim Dindi bi ajubati zaman lidhalika laqabahu Ibrahim Dindi ń bẹnu lamhatu bi lórí ó kọ́ tọ́ dáa ni ajubati zaman bàbá tó tu fún wa bàbá lẹni tẹ́ mà ń jáde lára rẹ̀ isan ẹ wá wo ń tẹ́ sọ nípa ní nabaga Muhammadu Kamaluddin في العلوم العربية أدهش جميع معاصره ورسق الفصاحة في الواس والمحاضرة حتى عجز من قبله وعتب من بعده وبقي في أصل الميدان نوى ربع القرن من الزمان لم ينازعه واحد ولا اثنان بل صار مثلا يتسى به ولم يبق من معاصره ما لم يتأثر به أو لم يقتبس من أساليبه بابا تصرف ما شاء الله بابا واني ولو تلاميذ كل واحد منهم دحرير فاضل أديب جمعوا بين الثقافتين العربية والإنجليزية وبلغوا مستوى الجامعي مع عدم دخوله الجامعة بل اقتصروا على شيء كمال الدين إن هذا لا شيء أجاب ومن شاب على شيء شاب عليه الله أكبر الله أكبر بابا الصورة بابا ولا جاgbà wọ́n tún sọ̀rọ̀ àwọn àfáà wa tí wọ́n tún jọ́ máa kéwu wọn ẹ wo nǹkan a lè ba sí àwọn bàbá yìí jẹ ẹ má jà ẹni tí ń bá ń fẹnu gún wọn tara rẹ̀ ní bàjẹ́ olúwa kó kẹ́ bàbá wa Sheikh Muhammad Kamaluddin bàbá wa Adam Abdullahi ala lórí tó kọ gbogbo ẹ̀ náà ọlọ́run kó kẹ́ wọn Sheikh Kamaluddin náà tún sọ ọ̀rọ̀ olótú jùlọ àpálẹ̀ òun ọlá àbúrò mi làlájì Adam wallahi wal Qur'an al-azim kì í ṣe pé n tẹ́ fi ń búra báyìí ọ̀rọ̀ tó bá dáni lójú ni mo wà ní Markaz Alfa Sauti ní ọdún tí Sheikh Kamali wá wallahi tallahi isma billahi ilẹ̀ ntí ìbá máa ń ní ma Sheikh Kamali wá ní ọmọ ìyáàlì mi pẹ̀lú Sheikh Adam wallahi tallahi wallahi tallahi wallahi tallahi tí wọn bá wí bẹ́ẹ̀ ń pàdé pẹ̀lú wọn wọn ó sì sọ pé wí báyìí àwọn tó gbẹ́ wí bẹ́ẹ̀ ń máa kí n tọ́jú wọn máa pẹ́ barakallahu fik ni wọ́n máa wí Sheikh Kamali ní ọmọ ìyáàlì mi pẹ̀lú Sheikh Adam kìí ṣe alimuslimu ahu muslimu ní wí o ìyóò náà wà ń bẹ́ o àmọ́ màá yá ni wọn mo fi ní kí Sheikh Adam wá dúró sẹ́gbẹ́ mi kí n tó sọ̀rọ̀ wọn wá gbá Sheikh Adam lọ́wọ́ báyìí afa Adam wọ̀ ra wọn ni hadha akhi qad manna Allahu alayna wallahi ta'ala akhi sẹ́kẹ̀tì kí gbogbo eléyìí la yanqusu min fadli Sheikh Kamaluddin wa la yanqusu min fadli Sheikh Adam ntun lékún ni bẹ́ẹ̀ ntí wọn bá sọ tá a bá gbọ́ dáadáa ẹ̀dá kẹjá máa gbọ́ ntí wọn wí nù Adam tó máa ń pè aláàjì òní a máa pàtà nẹ́bí náà aláàjì òní bínú pé lóde ọmọ àwọn ní ti ń pàtà àwọn bá ń tún play. tọ́ bó ṣe jẹ́ nìyẹn ọlọ́run kọ́mọ́sàkẹ́ Sheikh Adam Abdullahi Al Ilory ọlọ́run kọ́kẹ́ Sheikh Kamaluddin ọlọ́run kọ́kẹ́ àfáàgbà àbáṣọ tí mo ní ìpè kíkiní yìí ogun àmọ́ ń gbà tá a dé Markaz padà malam sakama là ń pè wọn gbogbo àwọn èèyàn mọ̀ wọn tẹ́ bá máa ní malam wọn á pèlè tán wọn á náwó balẹ̀ tó bá ní béèrè malam wọn á náwó ó ní tọ́ bàbá yẹn dàkún àwọn ìtàn yín bolẹ̀ tí máa rí àwọn afáà fẹ́ kí bàbá ní ẹ̀fíkà rẹ̀ bàbá lọ́wọ́ tó béèrè dá bàbá ní èmi máa ń wádìí ìtàn púpọ̀ bàbá ni mo wádìí ìtàn àfa Tajul Adabi dé ọ̀dọ̀ ẹni tí wọ́n jọ ṣe kéékèèké tí wọ́n jọ máa wẹ̀ lódò àbàtà súnkẹrẹ wọ́n gbà tàn àfa Tajul lọ́dọ̀ rẹ̀ mo gbà tàn àfa Tajul lọ́dọ̀ rẹ̀ mi lábẹ́kútó òun ló fún mi fọ́tò tí mo fi síbi Islam fi Nàìjíríà àtàkọ́kọ́ mo máa ń wádìí ìtàn púpọ̀ kọ́dà Sheikh Tajul Adabi odidi tíra kan lọ́tọ̀ kéèyàn ó ṣe mustakila nípa Sheikh Kamaluddin nípa ńṣẹ́ tó ṣe àmọ́ gbọ́dọ̀ yájú mo fẹ́ kí bàbá wa Alhaji Àgbà kí n wò wọ́n ní tí wọ́n fẹ́ kọ́ níbẹ̀ kí wọ́n kọ́ lórí ẹ̀ wallahi ta'ala bí bàbá ṣe wí nù lọ́dún náà 1982 olúwa wọn ròyìn Sheikh Tajul Adabi púpọ̀ àfa Tajul ọkùnrin ní kéwú yóò fún ni lóúnjẹ yóò tún fún ni lọ́mọ yóò tún fún ni lóbìnrin yóò tún sọ̀nà tá a ti lò kéwú bàbá ní tẹ̀ máa fẹ́ gbà pé ẹni àgbà ni bàbá ní ẹni àmì nípò ló ṣe sọ bàbá wa ní
Kamaludin tó kó náà lọ Kamala sẹrẹ Allah. kálájì má bínú pé òde ọmọ òun ní ti ń pàtàn òun tọ́lá àwọn ọmọ ni wọ́n ń ṣe ìyàwó ńjọ́ náà ọwọ́ abẹ́ ni àpìtàn Nabi Muhammad dákun bá ń tó kíní lè káwọn èèyàn tó lè gbọ́. tọ́ bí o ti jẹ́nu afásọ̀tí kí n tó bá wù ọ́ ní súrà tó bá wù ọ́ kọ́lọ́n kọ́ bá kẹ́ bàbá wa Alhaji àgbà wá ké súrà tó bá tó wù ọ́ kọ́lọ́n bá kẹ́ Sheikh Adam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. Alhaji àgbà nù tí bàbá Sheikh Adam ńkọ́. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. gbogbo àwọn náà tí à ń gbọ́ Allahumma ij'alna min ibadika salihin آمين. alladhina la khawfun alayhim wala hum yahzanun. Olúwa الله. fàwọn náà sínú ẹni rí آمين. àwọn báyìí tọ́ àgbà pé ẹni àmì ni wọ́n الله. bá a bá ń dààmú ara wa Sauty أعانكم الله. kálá tó Sheikh Kamali mo rí pé yẹn ń dààmú ara rẹ̀ ni ما شاء الله. bá a bá ń dààmú ara kálá tó Sheikh Adam mo rí pé yẹn ń dààmú ara rẹ̀ ni Bẹ́ẹ̀ni. sọ tó Sheikh Adam Allah. mẹ́mbà tó Sheikh Kamali ọdún tí mo ti fi kẹ́wì mo ti bá a sẹ́mbà tó Sheikh Adam ọdún tí mo ti fi kẹ́wì sẹ́mbà tó èrè ń dààmú ara rẹ̀ ni Ọlọ́run fún alábàárìkà wọn آمين. ọlọ́run jẹ́ àná ọ̀rọ̀ ayé lórí Àmín. subhana man la iba fi wala khata وفوق wa fawqa kulli shay'in عليم alim subhana rabbika رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.